ṣé ti rí bẹ́ẹ̀ gbogbo nǹkan kọ́ lèèyàn fi kú ẹnu ẹ jẹ́ ká máa voice out tá a bá lè kóra wa jọ wípé ká jáde fún àwọn nǹkan kan tá a fẹ́ àbẹ́lẹ̀ tí a fẹ́ ìjọba go lè sọ wípé ká má fẹ̀hónú wa hàn a ní oore ọ̀fẹ́ láti sọ nígbà tá a kì í ṣe màálù tó ń fi gìdà ó yẹ ẹ̀sùn báyìí a ní oore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ ìdí nìyẹn tí mo ṣe máa sọ wípé make sure ipò lọ darapọ̀ mọ́ one organization àbí group tí ó wà fún ìtẹ̀síwájú ilẹ̀ káàárọ̀ òjíire every now and then ni mo máa ń sọ fídíò tí ẹ̀ ń wò pẹ̀lú mi òun ló ń ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn lénìí students in Ibadan under the umbrella of National Association of Oduduwa Students Coalition of Yoruba Students and Yoruba Movement are currently staging a peaceful march around Ibadan to pledge solidarity with Dangote refinery over the recent Dangote versus Pegasen dispute. They wear matching shirts with words like "Don't kill Dangote refinery." They say they want the federal government to protect Dangote refinery from people who want to frustrate its operation. Nǹkan tí wọ́n ṣe báyìí kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ peaceful march ni wọ́n ṣe wọ́n fi ẹ̀hónú wọn hàn ẹ jọ̀ọ́ ṣé èèwọ̀ ni tí ẹ̀yin Association of Oduduwa Students in Coalition of Yoruba Students and Yoruba Movement tí gbogbo yín bá jáde lórí ọ̀rọ̀ insecurity wípé a fẹ́ kẹ́ pa wá mọ́ a ti mọ̀ wípé wọ́n ti ń para wọn tipẹ́tipẹ́ láìmọye ọdún ní north wọ́n dẹ̀ ti ń súnmọ́ ilẹ̀ Yorùbá àbí ẹ̀mí àwọn èèyàn ò jọ wọ́n lójú ni ẹ lè come out ẹ̀yin Association of Oduduwa Students in coalition with Yoruba Students and Yoruba Movement ẹ lè kóra yín jọ pọ̀tẹ́pọ̀ tó báyìí láti wá fún refinery Dangote ní support ṣùgbọ́n ẹ lè kóra yín jọ láti wá fẹ̀hónú hàn fúnjọba wípé ẹ̀mí yín bọ́ lọ wọ́n ti pa yín tán insecurity àwọn òyìnbó tó wà ní àwọn western world àwọn ni wọ́n tún bá àwọn Nigeria government pò ní online wípé the way tó ṣe ń pa Christian tó ṣe ń pa àwọn Nigeria is unbearable Nigeria sẹ̀yìn dákẹ́ ṣùgbọ́n ẹ lè march out fún solidarity fún Dangote kẹ̀kẹ̀kẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ ẹ wá wo fídíò. ní ayédè yìí ni wọ́n fẹ́ lò àwọn kan fẹ́ lò láti mú kí epo bẹntiró kó di ọ̀wọ́n ní orílẹ̀-èdè yìí àwọn ọ̀dọ́ náà ní abẹ́ àsíá ẹgbẹ́ àpapọ̀ ọmọ Yorùbá tó jẹ́ akẹ́kọ̀ọ́ ló kóra wọn jáde lẹ́yìn tó ń ṣèwọ́de wípé kí ìjọba àpapọ̀ kó dá sí ọ̀rọ̀ náà wọ́n dẹ̀ tún. How much of that? 2,000 abi? 2,000 naira for part from last week na 1,400 from 1,400 to 2,600 naira. I would happy before say Tinubu don reduce cost of rice, say food stuff they reduce. Before we look the gas so that they take the cook the rice now. And they increase the gas. And so they increase minimum wage. We don't happy say they don't increase minimum wage before you look at they increase fuel price. This government, they will blow you for here. They're going to pinch you for the other side. I don't know shout again, no. Now laugh, we know you all the laugh. Because this country, you get money, may check back. Yeah, if you get money, run, no. 2,000 naira for gas now, 2,000. Nobody is saying anything, no. Because they don't say anytime they increase them, nobody go come outside, nobody go talk. They increase and go 1,400, nobody talk. They don't increase and go 2,000, nobody go sit talk. More of us say inside, they suffer around. So, how much of gas? 2,000, abi? 2,000 naira for part from last week na 1,400 from 1,400 to 2,600 naira. I would happy before say Tinubu don reduce cost of rice, say food stuff they reduce. Before we look the gas so that they take the cook the rice now. And they increase the gas. ẹjọ́ nítorí Ọlọ́run tẹ́ bá lè control Nàìjíríà mọ́ ẹ̀jẹ̀ lọ tà fáwọn China àbí kẹ́ tà fún Ghana ẹjọ́ nítorí Ọlọ́run tẹ́ bá lè control Nàìjíríà mọ́ ẹ̀jẹ̀ lọ tà síbi kan káwá lọ dá àwọn nǹkan kí ló ṣẹlẹ̀ gangan ẹlẹ́yà sọ Nàìjíríà ti wèrè mọ́ wa lọ́wọ́ kí ló dé mẹ̀kúnnù náà ló máa ń fara gbá gbogbo ẹ̀ gbogbo wọ̀rọ̀pù tẹ́ bá dálẹ̀ gbogbo wèrè tẹ́ bá dálẹ̀ mẹ̀kúnnù náà ló máa fara gbá gbogbo ẹ̀ kò sẹ́lẹ̀ tó kàn yín bẹ́ẹ̀ torí pé ọ̀fẹ́ lẹ́yìn gbáyé kí ló dé torí pé àwọn kan bá Dangote gáàsì yìí ẹ̀dẹ̀ increase gáàsì increase owó gáàsì kò sí ná kò sí gáàsì ṣé kò ṣe mẹ̀kúnnù lẹ́ ń fara ní báyẹn kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan àwa
wọ́n wá gáàsì kiri 1 kg of gas 2,000 1 kg of gas 2,000 naira ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ ṣá àwọn tó ń fi gáàsì ṣe indomie tó fi ṣe gbogbo nǹkan sí àwọn náà máa increase gbogbo nǹkan tó ń tà a máa ṣe indomie ẹ̀yọ kan fún wa ní 1 bay indomie 400 wọ́n máa ṣe ní 1 bay ẹ̀kan fara ni wá ẹjọ́ tó yọ ọlọ́run tẹ́ bá lè control nàìjíríà yìí mọ́ ẹjọ́ ẹ lọ ẹ tà fún gòbè jákẹ́ta fún gòbè kí ló dé ṣé Dangote ló control nàìjíríà ni àbí dádì wa Tinubu kí ló ṣẹlẹ̀ gangan torí pé wọ́n bá Dangote jà ń sìn mẹ̀kúnnù rẹ̀ ń fara ni ẹ tàn wá kúrò orí kerosene ẹ tàn wá sí gáàsì ẹ mú amúgùn ẹgbẹ́ wa mọ́ra lẹ́ẹ̀kan náà ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yí sókè ẹ ní wá lára jù kí ló ṣẹlẹ̀ gangan mẹ̀kúnnù ló forí kó gbogbo ẹ̀ náà ọ̀fẹ́ lẹ́yìn gbáyé ẹjọ́ tí ọlọ́run ẹ̀yin tẹ́ bá ń bá Dangote jẹ́ lọ sẹ́tù ìjà yín o ìjà yín ti ń àfẹ́ ti mẹ̀kúnnù báyìí o ẹ lọ sẹ́tù ìjà yín kò sí iná kò sí gáàsì o àwọn ìyàwó lè ń wá gáàsì káàkiri ní ara ní mẹ̀kúnnù o ẹ lọ sẹ́tù ìjà yín o ìjà yín ti ní mẹ̀kúnnù lára o. ṣe bẹ́ẹ̀ rí bí gbogbo àwọn brothers wa àtàwọn youth everybody ṣe ń fohùn sílẹ̀ ipe tí bàbá Tinubu wọn ní tẹ́ ẹ̀ bá rí ìjọba Nàìjíríà ṣe mọ́ wọn ní pé ká ẹ ta Nàìjíríà ká ẹ fọ́ sí ilé ẹ wá báyà àbí ká bá yín wá báyà brother mi yẹn tún ní pé ká ẹ ta fún gòbè ẹjọ́ ṣé gòbè ò sí lára Nàìjíríà. ìkan lára àwọn bọ́ìsì bàbá Tinubu ni o wọ́n ní tí Nàìjíríà ò bá yé eyín mọ́ bàbá Tinubu wọ́n ní tí ọ̀rọ̀ ilẹ̀ yóò bá fi ibi kankan gbà yé yín wọ́n ní kẹ́ ẹ mú Nàìjíríà kẹ́ ẹ sọ lẹ̀ ó dé ti pẹ́ tí àwọn Nigerians both home and abroad ti sọ wọ́n ní ẹ sọ kínní ilẹ̀ ṣé China ní ká tà á fún ni àbíbò àbí ká lọ ta Nàìjíríà fún Burkina Faso ibo ní ká tà á sí gan ẹ wá tabájọ finú fídọ̀ tabá ní pé kí wọ́n tà wọn ò ní fún ìwà tèmi ní sísì wọ́n ya wèrè ju màálù lọ wọ́n síhún gan ni ò síhún ènìyàn ló pọ̀ jù nù leaders Nàìjíríà wọ́n ya wèrè gan ni ibẹ̀ ni kọ́kọ́ là lẹ́yìn èèyàn mi ẹ̀yin náà wo bí àwọn ọmọ Yorùbá ṣe túyáyá tí wọ́n túyáyá àwọn student so a ṣì ní association of students nílẹ̀ Yorùbá tó wà active tó báyìí tẹ́pọ̀ tó báyìí tẹ́pẹ́ ní association of Oduduwa students so ẹ wà active àti Yorùbá movement ẹ̀yin wá má ṣe in solidarity fún Dangote torí ó ní problem pẹ̀lú àwọn workers àtàwọn Pegasus gbogbo ẹ̀ ṣàn dẹ̀rù mọ́ra wọn ṣùgbọ́n ẹ lè ṣe meeting lọ́jọ́ kan wípé bẹ́ẹ̀ ṣe mash out yìí náà kẹ́ẹ̀dẹ̀ rọra mash out kẹ́ gbé placard wípé àfẹ́ ọ̀rọ̀ insecurity ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire ẹ lè ṣe ṣùgbọ́n ẹ lè ṣe fún Dangote ẹ̀yin ìyáláyé àti bàbá ńlá bàbá mi ẹ wò ó ọ̀rọ̀ rèé o ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èrò ní owó ibi tá a wà o ọ̀pọ̀ èrò ní owó ibi tá a wà o tá a bá wá rí lára àwọn brothers wa tí wọn ò mind wípé anything ìpèsè ilẹ̀ Yorùbá kò gbúdọ̀ sí hílàhílo insecurity ń bẹ ètò ààbò tó péye fún ẹ̀mí wa àti dúkìá àwa èèyàn àwa ọmọ Yorùbá ó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ yẹn wá bẹ̀rẹ̀ ogun wọn ẹ̀ràn níṣẹ́ ó fẹ́ make ara ẹ̀ relevant ni ó ń wá popularity ni ó ń ṣe kinní kan ni so ẹ̀yin student kọ́kọ́ra yín jọ níbì kan ẹ lè march on behalf of Dangote nítorí ẹnu ọjọ́ mẹ́ta yín sí gáàsì wọn ẹ má ṣì mí gbọ́ mi ò sọ wípé bí gáàsì ṣe wọ́n pé inú mi dùn sí o ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ lè bọ́ síta láti fún Dangote ní support torí gas àti wàhálà tí àwọn tí wọ́n sack tán jọ fúnra wọn ṣe ẹ lè bọ́ síta láti march fún ẹ̀mí ara yín àbí kí ló ń ṣẹlẹ̀ gangan èdè ọmọ Yorùbá ọ̀rọ̀ yín ò fẹ́ yé mi mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o pẹ̀lú fídíò tí mo rí èdè ṣe bẹ́ẹ̀ ni wípé ẹni extra life kan síbì kan tẹ́ ẹ ti fi sí reserve tó já sí wípé tí ẹ bá ti jẹ́ victim lọ́wọ́ àwọn àtìláwì ẹ kàn ránṣẹ́ pé ibi tẹ́ ẹ reserve the second life yẹn sí extra yẹn kan bá yín mu kan wá fix ẹ̀ àbẹ́ ti gbàgbé pẹ́ni tó bá ti lọ ni kò mọ̀ bóyá nǹkan kan wọ́n àbí nǹkan kan ò wọ́n ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ dóòlà ẹ̀mí wa eléyìí tí ẹ rí nínú fídíò yẹn èèyàn mi bí wọ́n ṣe máṣe fún Dangote àti Pegasus àbí gbogbo rándanrandan yìí báyìí sìn kì í ṣe rándanrandan náà ṣá ṣùgbọ́n bí wọ́n ṣe máṣe òtútọ́ tó jáde lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ tí ò dẹ̀ sí wàhálà tọ́lọ́pàá dẹ̀ tó wà pẹ̀lú wọn yìí tẹ́ ẹ bá máṣe òtún ní the whole of gbogbo state tó wà nílẹ̀ Yorùbá
ṣé wọ́n á sọ pé ó ti pọ̀ jù ni wọ́n á fi mọ̀ wípé àwa gan mọ̀ a mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní north á dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n ń plan àwọn northern leaders and elders wọ́n fẹ́ kí ojú Tinubu bó ẹ ti gbàgbé pé bó ṣe ṣe fún Jonathan kí lè fi rò pé Chibok get nígbà tí wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ Jonathan tọrọ pé kò ní gbélẹ̀ ẹ rí bó ṣe fi ọ̀rọ̀ insecurity tó fi dojú ìjọba ẹ̀ bolẹ̀ Chibok get àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ the same thing tactics yẹn òun náà rí pìtì fún Tinubu mo ní wọ́n kọ̀ nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká tún yáyá báyìí bí fídíò yìí tí gbogbo ilẹ̀ Yorùbá bá tún yáyá jáde báyìí tá wọ ṣẹ́ẹ̀tì tá wọ gbogbo ẹ̀ tá pariwo àfẹ́ wà lẹ́yìn security ilẹ̀ Yorùbá. àwọn ti sá lọ wún yẹn. ìjọba bàbá Tinubu gan wọ́n àjọ sí tiwọn I'm telling you bàbá Tinubu àjọ sí tiwọn àwọn lọ́jọ́ leaders and elders tó kó àwọn ará bí bọ̀ lọ́dọ̀ wa àwọn gan àjọ sí wípé ó dẹ̀ ti Yorùbá ti jí o. àwọn tó jẹ Kwara State run àwọn ti dẹ́ra wọ̀ yìí o. wàhálà ìrọ̀rùn là ń àwọn tó jẹ Kwara State run. kọ́lọ̀ má jà sùn kú ni báyìí àwọn nǹkan tó bá ṣe pàtàkì á máa tijú àti fọ́ìsà àwọn nǹkan tó bá jẹ́ wọ́n ti dẹ́rẹ́ sọ̀rọ̀ mẹ́ta o. Dangote àwọn tó ń fòkùn já Kwara State wọ́n ti owó dẹ́rẹ́ ló bá wọ̀ dé Yorùbá kàn déédéé kaṣọ wọ̀ àwa máa láì lówó ní bó jẹ́ pẹ́pẹ́ 100 naira wọ́n bá fẹ́yàn kankan wọ́n á torí ẹ̀ jáde àbí torí 50 naira wọ́n á torí pure water gan jáde náà ó ti yé mi Dangote hey you are doing well ẹ̀yin lẹ lọ kówó fún àwọn ọmọ Yorùbá Students Association Oduduwa ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà rí lò ọmọ iná náà rántí náà ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ̀yin náà tún ti ń gbowó láti sìn lọ ẹ dẹ̀ fẹ́ kíjọba wà ókè ẹ ti fi gba àwọn dádì yín tí wọ́n ń gbowó ẹ̀mí ọmọ Yorùbá àwọn lọ́balọ́ba níjòyè so gbogbo yín lẹ ti wá ń gbowó sí gbogbo ẹ ti dojúrú ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ lóògùn ọ̀fẹ́ o lọ́gùn ọ̀fẹ́ o ibẹ̀ Gani Adams ọ̀dọ̀ yín tutù ju ó tutù jù wọ́n ní ká pariwo síta wọ́n ní ọ̀dọ̀ yín tutù jù wọ́n láti bẹ ní pẹ́ sí nínú ayé mi ìwà bá yín jà o wọ́n ní because gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò everybody bí gbogbo ọ̀rọ̀ Kwara ṣe ń ṣẹlẹ̀ wípé ó yẹ ká tẹ ẹ̀gbọ́n kankan kò sí rírí ta rí ọ̀rọ̀ interview kan ló wà nílẹ̀ ẹ jẹ́ àwo fídíò. Engboro wani gbare ke se wazi fún Gani Adams tari jabari se governor na president saba ni abori segun kini koko re mi o ma nko mi o ma o kama binu na ba gbe mi o ma koko wani o ẹni mo ma koko e tule abo Tinubu nbe bi leri ma khotiyatu Sunday Igboho era mu kini eze Sunday limada wadu atil matluba bi ismi eze te gbe wanted soruko won te siko te tukuo baba Tinubu agbára Buhari lásìkò tie òun múlẹ̀ ju ti yín lọ Buhari dè wá lọ́mọ àbá Tinubu ó ṣe agbára tí òun ò rí tú rárá. tẹ́ ẹ ti mọ̀ pé election ti ń bọ̀ yìí àlẹ́ lómi ìdarí bò ń jọ yín náà lọ bàbá Tinubu ẹ̀ sì rọ́mọ Yorùbá yín ẹ̀ rí túlẹ̀. àwa wí gbàdọ̀ fún jáde wá àti fún Gani Adams Ádámù kọ́ ẹ fà. ìjọ wàlákàrẹ́ ti wà lórí ipò ni ìgbà kó wọ́n mú o lè rí kódà mú orí ọ̀fọ̀ lẹ́nu wọn rí. irú báwọn bá dìídì wọlé wá Buhari kí wọ́n kọ́ bá sọ ma pé ẹdún ń bẹ̀. iná mọ yín lónìí ẹ̀ ní lọ bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ kù sí ó kọ tí jẹ́rí ẹ̀ ní lọ ti síléyà èmi Gani Adams mo sọ bẹ́ẹ̀. ọyọ ìjẹ́gbọ́n torí ro àyẹ́gbọ́n tẹ̀ kala ọkọ biriki tí a fi inú gbósèré gbogbo tí n bá wí kàṣà ìṣẹ́bẹ́ ọyọ máa ṣubú lulẹ̀. irọ́ ni ẹ ní rí wọn kódà wọn gbọ́dọ̀ yìí wọn bí rédíò rí. kájà ìbá kún wọ́n rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fún ibà Gani Adams lámì àyẹ látara pé ó mú àwọn jàdùkú mẹ́rìndínlọ́gbọ̀n balẹ̀ lánàá òde òní yìí ẹ lọ sínú ìwé Vanguard Tribune àbámbẹ́. àwọn Tinubu sáré gbowó ọ̀rọ̀ wọn gbàjọba wọn yín lọ́wọ́ kò gba pírẹ́sidẹ́ǹtì kò gba gọ́fúnà kò gba ọ̀nàrẹ́bù ẹ̀rẹ́kùn ẹ̀túlẹ̀ bẹ́ẹ̀ bá túlẹ̀ ìbò yín ń fi. àwọn àdàbí àwọn ọlọ́pàá kan tẹ́ kó sọ́nà kìnìyà yín fóònù làwọn ń yàwó kí lọ́wọ́ àwọn èèyàn àti mọ́tò tuntun wọn dánú àwọn alámọ́tò kan wọn ń kọ́ kì bọ́lẹ̀ mẹ́wàá ìbọn tó ti wà ń kọ́ kì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mo ní ẹ̀gbárùn gbọ́dọ̀ kẹ́ra fèsì àwọn kidnapper tẹ́ bá yẹn ẹ̀kan fún yín ẹ̀ tó gábẹ̀ kú ni. ibà Gani Adams gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá àti mùsùlùmí àtòníṣẹ̀ṣẹ̀ àti kìrìsìtẹ́nì àtẹlẹ́ tí ò ti ẹ̀ṣẹ̀ sìn gbogbo wa là ń dúró ó yẹ ká gbọ́ kó takútú lọ́dọ̀ yín lórí ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ ní Kwara àwọn ò sọ wípé kẹ́ká ṣogun wọ̀ pé kẹ́ lọ́bẹ̀ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò yín àti bẹ́ ṣe máa bó jẹ́ àwọn OPU ní Europe ẹ bá wọn sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ti gbé dé OPU ti wà ní US ẹni kí gbogbo mẹ́mbà kan foríkorí kan fi ṣẹ́ẹ̀sì lura wọn bẹ́ẹ̀ bá kóra yín jọ tẹ́ sọ́pọ́ọ̀tì àwọn mẹ́mbà OPC ní Nàìjíríà káwọn náà má shout báyìí solidarity against insecurity ilẹ̀ Yorùbá on behalf of Ibà Gani gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò
ṣé a máa ló ti pọ̀ jù ní Ìbà Gani? Ẹ sọ fáwọn OPU yín náà ẹ ní kí wọ́n support yín financially, ẹ ní a fẹ́ rí iṣẹ́ ọwọ́ wọn, kò kì í ṣe summit nìkan la fẹ́ rí. It is not about summit. Kí lẹ̀ summit? It is about action. Mo rò pé OPU wà láti support ìkọ́tà ẹgbẹ́ dání àti ipò tẹ́ wà ní. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wọn tó jọ́ mẹ́ta. Èmi ò wá bá yín jẹ́ ṣùgbọ́n màá sòótọ́ ọ̀rọ̀ fún yín. Dojúmọ́ lẹ fi ń disappoint gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Kí ló dé? Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ Kwara yẹn. Ẹ bá àwọn OPU sọ̀rọ̀ ní US. Ó ti dé US, kò ṣe Europe nìkan mọ́. Ẹ ṣẹ̀ṣẹ̀ parí summit ni, kò ṣe pé kẹ́ máa ra ẹ̀rọ lọ́gìlọ́gì, ẹ̀rọ lọ́tálọ́tá máa pín fáwọn èèyàn kiri. No. Ẹ sponsor àwọn OPC tó wà ní ọ̀dà yẹn ní kí àwọn ti OPU ní Western World kí wọ́n fún yín ní financial support. Kí ẹ kó àwọn boys yín jáde, ẹ lọ rá àwọn ọlọ́pàá. Ẹ kàn fẹ́ má ṣe solidarity ni. Kò jù bẹ́ẹ̀ lọ wípé against insecurity nílẹ̀ Yorùbá, àbí wọ́n sọ wípé ìjẹ̀bi ni. After all, you are one of the leader olórí OPC. Gbogbo ẹ̀yin OPC brother wa pátápátá nílẹ̀ Yorùbá, a rí yín kẹ́kún àwọn boys yín kọ́ tí ẹ̀ bọ́ síta, kọ́ tí ẹ̀ sọ̀rọ̀ on behalf of ipe nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara, ipe kí gbogbo ọmọ Yorùbá katakutu o ká jí lójú oorun wa o, ipe nǹkan tó ṣẹlẹ̀ Kwara ohun tó ń bá àwọn ládẹ́ẹ̀dẹ́ o, kẹ̀dẹ̀ má ṣe kí gbogbo wa kádẹ gbé kádẹ mọ̀ kí kíní gbogbo yín dákẹ́ mímímímí. Kí ló dé? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ni gangan? Ṣó wá dìgbà tí gbogbo ẹ bá dojúrú tán, ìgbà yẹn lẹ́ṣẹ̀ máa wá unite. A ti ń gbé àwọn ìgbésẹ̀ nísìn. Gbogbo ẹ̀yin leaders tẹ́jẹ́ security organization tí wọ́n bá ti pè yín, a ti sọ ẹnikẹ́ni nínú yín tán bá ti pè fún unity, ìpè kẹforíkorí kó má sí ìjà mọ́ láàrin yín. Èyíkéyìí tán bá ti pè tí ò bá ti jẹ́ wa ní òwò, àwa máa pariwo ẹ̀ síta. Àádẹ́ jẹ́ kí gbogbo ọmọ káàárọ̀ jíire both home and abroad kí wọ́n mọ̀ wípé ẹ kàn wá ń bẹ̀ ní you are not for Yorùbá land, kò jù bẹ́ẹ̀ lọ. Ibi tá a bá tọrọ dé dúró sí wèrè la máa fi wo wèrè ni. Wèrè la fi wo wèrè. Táyé Kọ́rẹ́nsì kan ló lórin. Wèrè la fi wo wèrè. Ìgbésẹ̀ tí gbogbo àwọn àgbààgbà labroad àti Nàìjíríà tí wọ́n gbé sí tán gbé àwọn èèyàn dìde kí wọ́n lọ máa bá gbogbo ẹ̀yin security organization leaders nílẹ̀ Yorùbá fún unity meeting. Èyíkéyìí tó bá ti pè tí ò bá ti jẹ́ wa ní òwò, orúkọ yín àti security organization yín, orúkọ everything, àgbà àdẹ pariwo síta. Ọ̀rọ̀ pé àwa pariwo síta wá sọ wípé ṣe nọ́mbà yìí lórúkọ jẹ́ kò ṣẹlẹ̀ o. A ti sọ nísìnyí o, kò ní délẹ̀ tán kẹ́ máa sọ wípé ẹ tí ìmọ̀ ni bó ṣe máa ń ṣe nìyẹn, ó tún ti bẹ̀rẹ̀, ó tún ti ṣe kinní kan. Ìwọ tó ò bá ti lè bá wa fọwọ́sowọ́pọ̀ kí a parí gbogbo wàhálà tó wà láàrin gbogbo yín, ká kó papọ̀ nísìnyí ká lè protect ilẹ̀ káàárọ̀ oòjíire. Èyíkéyìí tó bá ti yọ ọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀, ṣòkòtò ó ti di gbére nìyẹn, ó tún gbérí mọ́ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀, àsìkò rádaràdá ti tó nílẹ̀ káàárọ̀ oòjíire. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ọmọdé yé mọ́ bẹ̀rù bàbá yìí ni ẹ rí o, ẹ̀rù ọmọdé yé mọ́ Igboho OOSHA, ẹ̀rù ọmọdé yé mọ́. Báà mi ọmọdé yé mọ́. Bẹ́ẹ̀ tí yín bá ń já mi ní kẹ́kú, mi ní kẹrùn, mi ní kẹ́ni ẹlẹ́ni ó gbà ṣe yín ṣe. Mo ní kẹ́ gùn lẹ́mìí ní. Mo ní kẹ́ lówó mówó, kẹ́ lọ́lá mọ́lá, kẹ́ níyì mọ́yì. Aníyì káyé ni yín kí yìnyín máa lọ sí. Mo ní kẹ́ gùn lẹ́mìí, mi ní kẹ́ ṣàìsàn. Mo ní kí ẹ ṣe rere láyé, mi ní káwọn aya kú mọ́ yín lórí, mi ní kọ́mọ kú mọ́ yín lórí tó bá wá rí bẹ́ẹ̀. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá, ẹ bá mi pariwo Igboho OOSHA. Èní lọ́jọ́ ìbí ọmọ Adéyẹmọ. Happy birthday to you. Happy birthday to you, Bami OOSHA, on this occasion of yours. Happy birthday to you, Bami. Many, 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 many happy returns. Ṣé wá rí àdúrà tí Bàmí Kábíyèsí gbà fún yín nínú fídíò tí mo fẹ́ gbé wọlé? A mọ yín tipẹ́. Ojú burúkú tó bá lóun wò yín, kójú yẹn kó fọ́. Ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Tó bá wá appreciate ṣe Sunday Adéyẹmọ Ìgbòho tí ò sí lára àwọn tó ń dúró fún jujuju ẹ̀, bá mi celebrate wọn, bá mi wish wọn ní happy birthday. Bẹ́ẹ̀ ni tó bá sì fẹ́ fún wọn ní nǹkan, má hesitate láti contact mi, fi message ránṣẹ́ sórí WhatsApp mi. Bẹ́ẹ̀ ni àdọ́dọ̀ wọn. Bami OOSHA, happy birthday to you. Orúkọ tèmi ò yí padà, Ìyèdárako owó èkókó ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi share ètò yìí, má sì gbàgbé láti bá mi like ẹ̀, bá mi love ẹ̀, bá mi share ẹ̀. Má sì gbàgbé láti drop comment. Bye for now.
níyàlẹ̀ ta ọ̀rọ̀ ẹ̀ dẹ̀yẹ láàárọ̀ kùtù ọ̀rọ̀ ẹ̀ dẹ̀yẹ afẹ́fẹ́ àríwá ẹgbẹ́ ẹ̀yẹ sí ẹ lára afẹ́fẹ́ gúúsù ẹ̀fẹ̀ yẹ bù ẹ afẹ́fẹ́ ìyọ̀ oòrùn ẹ̀fẹ̀ yẹ bù ẹ afẹ́fẹ́ ìwọ̀ oòrùn ẹ̀fẹ̀ yẹ bù ẹ yóò bá yín jẹ́ gbẹ́nẹ̀ ní ṣàpọ̀nà ìgbẹ́lẹ́gù ẹ̀ ọlọ́run ayọ̀ ọlọ́run ẹ̀bùn ẹ̀ jẹ́ gbẹ̀nẹ̀ bọ́ọ̀rùn yọnu sí ni ayé kìí bínú ẹni ìran ẹ̀rí ní pàṣẹ ara ìran òkè ní pàṣẹ ilẹ̀ ìran ọ̀run báyìí ní pàṣẹ ilé ayé ògùn ọlọ́run ẹ̀yọ́nú ọ̀run ọba ọ̀run ẹ̀bùn ẹ̀ jẹ́ gbẹ̀nẹ̀ láti ọ̀dà tẹlẹsẹ̀ ẹ̀yọ́nú ọba ọ̀run máa jẹ́ lágbára Elédùmarè kò ní mú ìbànújẹ́ lórí ọ̀run kò ní mú ìbànújẹ́ lórí ọ̀run lórí gbogbo àwọn afẹ́nifẹ́ni ẹ̀ka mú ìbànújẹ́ ó sì ti rí bá láṣẹ òdáyé láṣẹ òdọ̀run láṣẹ Elédùmarè ilẹ̀ ti gbé yàrá. ọ̀sán máa ṣe ẹ̀jẹ̀ wọ́n sọ pé ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ ò bẹ́ẹ̀ ni àṣẹ sọ o ẹnu awo nìbá ẹnu awo láṣẹ ọgbẹ̀rí ò mọ́ pẹ̀lú ọba.